Ẹ ǹlẹ́ gbogbo ọmọ káàárọ̀ oòjíire nílé lóko káàkiri gbogbo àgbáláyé ọ̀dẹ̀ ọ̀dà bí. Bàbá yẹn yé pariwo mọ́, ìyá yẹn yé pariwo mọ́. Ẹ fún mi létí tọ̀tún yẹn, ẹ fi tòsí lẹ̀. Ọyẹ wá nǹkan kan ẹ fìdílé tàbí kẹ fìdílé nǹkan o. Àdá ìrókò ọmọ bọ̀ alẹ́, ìdá ìrókò ọmọ bọ̀ alẹ́, bálápá dẹ̀dẹ̀ bá ròkun mọ́rọ̀ sàlẹ̀ ní fàbọ̀ sí o. Gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun, ẹni ẹlẹ́ni ò ní jẹsẹ́ yín o. Àwa tá a wà nílé náà, àníwà bákan náà bí omi adágún, ìrì kàbìtì. Orúkọ mi ni Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ayé burú púpọ̀, ọmọ aráyé burú, ọmọ aráyé burú. Tí ayé bá fẹ́ mú ni, ibi tó wọ́pọ̀ jù táyé tí ń mú ni, ojú oorun ni. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló tojú oorun wá. Díẹ̀ lèyí tí ń gbojú ayé wá o. Wọ́n máa wá dán yàn wò lójú ayé ni. Ṣùgbọ́n ojú oorun ni wọ́n ti parí iṣẹ́ lórí kádàrá ẹ̀dá. Jẹ́ ń kọ́ ní kinní kan. Mo ti ṣàlàyé lórí oúnjẹ ojú oorun tàbí àṣàsí ojú oorun. Ọ̀yá ẹ lọ bá mi wá ẹran màálù. Ẹni wọ́n gé sí 16. Ẹ lọ bá mi wá àkàrà elépo 16. Ẹyin adìẹ ìbílẹ̀ 16. Ẹ ti tọ́jú ẹ̀. Obì àbàtà irú ojú tí ì bá ní 16. Orógbó 16. Odidi atare 16. Èso làpálàpá pupa 16. Èso làpálàpá funfun 16. Èso bómúbómú 16. Ògún dé o. Ògún ti dé. Ẹ wá da gbogbo ẹ̀ sílẹ̀ lẹ̀. Bí tẹ fẹ́ dà sí, ẹ gba bẹ́ẹ̀ tí ọmọ. Agbada ó ti wà nílẹ̀ báyìí. Ẹ wá dọ̀bálẹ̀ sílẹ̀. Ẹ máa fẹnu gbé lọ́yọ̀ kọ̀ọ̀kan. Ẹ máa fẹnu gbé sínú agbada. Ẹ máa fẹnu gbé lọ́yọ̀ kọ̀ọ̀kan. Ẹ máa gbé sínú agbada. Ẹ máa fẹnu gbé lọ́yọ̀ kọ̀ọ̀kan. Dọ̀bálẹ̀ ni o. Ẹ gbọdọ̀ fọwọ́ kàn o. Tẹ bá ti kó gbogbo ẹ̀ sínú agbada tán, tẹ fẹnu gbé gbogbo ẹ̀ tán. Ọ̀yá, ó dorí iná. Ẹ bá dáná ya. Tẹ bá ti jó tán, ọmọ ìyá mi, ẹ máa fi lo ẹ̀kọ kẹ́ tó sùn. Bí àmúbá bá pọ̀ fún èèyàn, àbí ẹnu bá ń kún èèyàn púpọ̀ jù, tàbáyé bá ń fẹnu já nǹkan bọ́ lára èèyàn, àbí wọ̀táyé bá ń fẹnu ṣe hẹ̀rẹ̀ jù. Ṣé mọ̀ pé ẹlòmíì ń bẹ tó bá ti rí obìnrin gidi, wọ́n ní níbo kíní kan ń tó ṣe, wọ́n sọ. Tàbí bẹ́ẹ̀ lòmíì bá ti rọ́kọ gidi, wọ́n fẹnu yà á balẹ̀. Tàbí bẹ́ẹ̀ lòmíì, ẹ̀yin tẹ́ ẹ bá ń ta oúnjẹ kíní ìwúlò fún yín o, tàbí ẹ̀yin tẹ́ ń tajà tó ní ṣọ́ọ̀bù, ayé a máa fẹnu lé olóore lọ fún ni. Wọ́n ní ajá má dé bí olóògùn mà ní, ògùn ni, olóògùn ni. Gbogbo ẹni wọ́n bá gbé ẹnu burúkú lé ọ, yóò kàgbákò aburú ni. Ayé ọ̀kọ̀jú jàdá ni iṣẹ́ tí mo fún ọ yìí. Iṣẹ́ tí mo fún yín yìí o, ẹ lọ ṣe. Ẹ fún ọmọ òkókó, ẹ bá bù díẹ̀ sóyin, ẹ máa tọ́ ọlá fún wọn. Wọn ò lè rí nǹkan kan ṣe fún wọn. Bẹ́ẹ̀ ni àṣírí ayé ni. Orúkọ mi ni Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ọ̀tán lẹ́nu, ó kùn ní kùbámbám bí omi odò. Tó, a máa fòyí sí lọ. Ìwọ tí iṣẹ́ yìí bá dọ́dọ̀ rẹ, ó kéré tán èèyàn 10 kó fi ṣe sàárà fún, ẹ pín fún wọn. Ìwọ tó bá dé mọ́lẹ̀ tó pín fẹ́ni kankan kò ní jẹ́ fún ọ. 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 Ṣùgbọ́n tó bá ha fún yẹn, ẹlòmíì wà nínú ìgbèkùn kan yìí, ẹ pín fún wọn. Àárẹ̀ tẹ́lòmíì wà lórí ẹ̀dọ̀ ní ojú oorun ni wọ́n ti gbé nǹkan sí nínú. Ayé a máa pọn omi sí yàn nínú. Ayé a máa gbé àárẹ̀ àfòǹfòjúrí sí yàn nínú. Obìnrin mi ń bẹ tó jẹ́ pé í ti ń wá kí ọlẹ̀ ayọ̀ sọnù òun látijọ́ yìí.
gbogbo bí a bá ṣe tẹ́sítì láyé wọn ò ní nǹkan kan ò sí nǹkan kan ọ̀sọ́kọ rẹ̀ ara ìburú wọn a máa ta gàgá díra wọn. Bẹ́ẹ̀ ni ọ̀yá ẹni ó lo sẹ́yìn gbogbo ohun tí wọ́n ní wọn ò rí yẹn ọlọ́run ó sì pé sáfíìsì yẹn ó ṣiṣẹ́ pọ̀ yóò rà àánú gbà. Ẹni tí ń wáṣẹ́ tó yẹ pé gbogbo ibi tó bá lọ wọ́n máa ń yọ fáìlì ẹ sẹ́yìn wọ́n ní ẹ dákun ẹyọ yìí irọ́ ayé òní àkọ́tì òní bá wa ẹ lọ́ọ́ lo sẹ́yìn ó dúpẹ́ fọlọ́run ó dúpẹ́ fọlọ́run. Àbó ti yẹ kí promotion kàn níbi iṣẹ́ wọ́n ń fẹnu yà ọ́ balẹ̀ máa lo sẹ́yìn. Wọ̀ lọ́wọ́ àmọ́rú ẹ̀sìn tiẹ̀ o báyà kéè láàjò o torí lè yóò ní nǹkan ẹbọ nú o. O ò sì pọ̀fọ̀ iṣẹ́ yìí ẹ lọ dán o ẹ dúpẹ́ fọlọ́run. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Nílé wo lẹ wà ní lájò ní ẹ̀jọ̀ fún yín nọ́mbà méjì kẹ́mú ọ̀dọ̀ WhatsApp nọ́mbà mi ni +23480 3298 3298 +23480 3298 3298 hotline mi ni WhatsApp sì ni. Jẹun fún ọ ní kàsí +23481 33 155 111 +23481 33 155 111 méjèèjì hotline mi ni òun sì ni WhatsApp mi. Tẹ́ bá ti pè méjèèjì tí ọlọ́mọ sí lórílẹ̀‐èdè Nàìjíríà ṣùgbọ́n mo sì ń bá yín sọ̀rọ̀ yìí mo wà lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ̀yin tẹ́ ẹ máa fi mẹ́sẹ̀gì lẹ̀ fún mi ní YouTube àbí lórí WhatsApp tá a jọ ní appointment 0 ni o ìní dá yín lóhùn o. Ẹ jẹun fún yín nọ́mbà orílẹ̀‐èdè Benin +229 5465 1928 +229 5465 1928 gbà kan sí +229 5465 1929 +229 5465 1929. Ìwọ tó bá fẹ́ béèrè lọ join private group ọ̀fẹ́ kọ́ owó ni wọ́n fi ń join rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ 5000 ni ó ti di 10,000 tágbára rẹ̀ bá gbé tágbára rẹ̀ ò bá gbé má wulẹ̀ sẹ́ndì mẹ́sẹ̀gì kan sí mi ni tàbí ó pè mí ẹ dákun ẹ fi sẹ́kàn lẹ̀ eléwé kánnakánná ẹlẹ́yẹ kánnakánná ṣe bí ẹni ń kọ́ tiẹ̀ dànù ni eléyìí ọ̀gbọ́ràn nìyẹn màá gé kúrò ni. Tó bá join private yìí gbogbo iṣẹ́ tó béèrè àbẹ́yìí tó kà tí ò yí ọ á ṣàlàyé fún ọ àbẹ́wé tó ń wá tí ò yí ọ á ṣàlàyé fún ọ àbí iṣẹ́ mi tó jẹ́ pé nǹkan mi ń ṣẹlẹ̀ sí ọmọ bó ti ṣe ọ á ṣàlàyé fún ọ pé lọ́ọ́ ṣe báyìí lọ́ọ́ ṣe báyìí agbára Ọlọ́run yóò sì bọ̀ lára mu. Ọ̀gbọ́n àyè wà láti join public group o láǹfààní àti béèrè kan tó bá join public ọkàn jẹ́ mẹ́mbà ni àmọ́ wọn náà máa gé ní díẹ̀díẹ̀ o lè béèrè kí n dán lóhùn o. Wọ́n tó bá film service Nàìjíríà ń bí yìí ni bóyá ní Benin ni Abidjan ni Togo ni Ghana ni ẹ invite wa ni àdáyín lóhùn iṣẹ́ yòówù tẹ́ bá bẹ̀ wá àbá yín ṣe ẹ má béèrè ògùn bọ́n o má béèrè ìgbàdí o má béèrè òǹdè o má béèrè òká o má béèrè àfọ̀ṣẹ́ o má béèrè ògùn owó gbogbo àwọn kan pálapàla bẹ́ẹ̀ má béèrè. Wọ́n fẹ́ ìtọ́jú ara ńlá ní ìwé àtẹ̀gbò wọ́n fẹ́ béèrè nípa àkọsẹ̀jáyé rẹ̀ àwákọ́ Ọlọ́run ni àgbìyànjú wọ́n ní òsì dúpẹ́ òsì jẹnu ń tá a fẹ́ Ọlọ́run ó ṣe ìta fẹ́ Ọlọ́run ó lè jìnnà sí wa. Ẹ̀yin tẹ́ ń béèrè fún ọṣẹ ẹ̀yọ́nú àbí àtúndé ní orílẹ̀-èdè Benin tẹ́ bá ti pè mí ẹni tí ó tà fún yín màá ní kó tà fún yín eré Adégàkàn níbẹ̀ ní ilé mi ní Benin níbi ẹ̀yìn ọjà Adégàkàn níbi Túndé Motors níbẹ̀ ní ọ̀dọ̀ mi ní Benin ṣùgbọ́n báyìí Nàìjíríà mo wà. Bákan náà yìí tẹ́ bá wà ní Abidjan ní Sódèsì Makassi Àbọ̀bọ̀ ibẹ̀ ní ọ̀dọ̀ mi. Ẹ̀yin tẹ́ bá fẹ́ àtúndé ẹ̀yọ́nú tó ọ wà ń bẹ̀ fẹ́ mi ni ẹ̀yin tẹ́ bá fẹ́ òṣìṣẹ́ dí mi fẹ́ mi ni àtúndé tẹ́ fẹ́ rà fẹ́ mi ni ẹ̀yọ́nú tẹ́ fẹ́ rà fẹ́ mi ni tẹ́ máa lò tẹ́ sì dúpẹ́ òṣèjẹ́nu ìtọ́jú ara ọ̀sàjú kò mówó kò fi gbogbo ẹ̀ káǹkàrà jọ tán wọ́n bá káǹkàrà jọ tán tí wàhálà bá wá dé kan máa sọ pé ẹ̀ sì gbà ẹ̀ sì ń wò wọ́n ràn ẹni tó bá kó fún òun ni ọlọ́ọ̀bá o yọ̀ọ̀yẹ̀ wá o kò ní yẹ ẹ lẹ̀ ń ta fẹ́ Ọlọ́run yóò ràn sí wa èyí tá a fẹ́ Ọlọ́run yóò lè sí wa tó ẹ̀yin ará Tógò ẹ kú àmójúbà mi ẹ kú ojú lọ́nà mò ń bọ̀ wá o.
ń bọ̀ wá, ń bá ti bu wá nísìn, Tógò ni mò ń lọ. Yẹ́yẹ́ wa kò ní yẹ̀ lẹ̀. Ire o, ire kàbìtì.